ẹ ti rí second foundation nǹkan tó jẹ́ nǹkan tán gbé fún nǹkan tó dẹ̀ máa jáde ń bẹ̀ ẹ lè restructure nǹkan tẹ́ ẹ̀ ní template ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ nípa foundation ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ result nǹkan tán fẹ́ but irú situation tó wà ẹ ti mọ̀ àti gba Macaulay lẹ ti mọ̀ to truly dominate them wọ́n dẹ̀ gbé gbogbo ẹ̀ jáde gbogbo nǹkan tán làwọn máa bàjẹ́ wọ́n bàjẹ́ orí ìyẹn náà gbé foundation lé lórí orí ẹ̀ náà gbé structure lé lórí orí ẹ̀ náà gbé system lé lórí náà gbé policies lé lórí náà gbé institution lé lórí orí ẹ̀ ní nǹkan dẹ̀ gbìn náà máa ká so kò sí bá ṣe lè ṣe kò ṣeé ṣe kò sí ọ̀nà míì àfi ètò Ọlọ́run gbé kalẹ̀ ọ̀nà tí wọn ọ̀nà parun ni wọ́n ní pé wọ́n wí pé kọ́ níta lè research fúnra yín ni nǹkan tó ní kálukú rí tó ń gbọ́ tó ń gbénú ẹ̀ ní oníkálukú wà nú ẹ̀ Ọlọ́run ò jẹ́ káà wà nú ẹ̀ o àwọn indigenous Yorùbá people Ọlọ́run ti ṣoore fún àwọn òsínú ẹ̀ ètò Ọlọ́run ṣe fún wa 2025 kò yẹ ìyanu ti ṣẹlẹ̀ a máa rí lò títí láì ní so tẹ bá ń gbọ́ àwọn wèrè kan oríṣiríṣi náà máa ń táìtù náà fún wọn wọ́n lè pè wọ́n ní elite wọ́n lè pè wọ́n lọ́ba wọ́n lè pè wọ́n ní professor Ọlọ́run kò ṣàánú kábíyèsí Ọlọ́run wọ́n lè pè wọ́n ní business people káyọ̀ náà máa ní àwọn ọmọ business Ọlọ́run kò ṣàánú amúnisìn àyàyàyà kábíyèsí Ọlọ́run ìyanu oríṣiríṣi orúkọ náà wọ́n máa ń lo gbogbo wọn directly indirectly wọ́n ní bọ́n ṣe ń lò wọ́n wọ́n ní bọ́n ṣe ń lò wọ́n kó ṣáà ti jẹ́ fún àǹfààní foundation táwọn gbẹ̀yìn ní tó máa jáde ń bẹ̀ wọ́n ní bọ́n ṣe ń lò wọ́n ó kúnlẹ̀ ń bẹ̀ wọ́n ní bọ́n ṣe ń lò wọ́n ọ̀tẹ̀ ìwọ tó bá tíráàyè ẹ̀ tó bá pe Yorùbá mọ́ nǹkan kan tí amúnisìn gbélẹ̀ láti pa ìran Yorùbá run tí ẹ máa bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ ó máa parun ìran Yorùbá ò ní parun tọ́rọ́ lọ́n ti yà wá kúrò bọ̀ fún pé ó dà níyàn ẹ̀ àbó ń lọ ṣiṣẹ́ fún wọn títí bá a ṣe ń sọ yìí ó máa dàbí ìgbà tó wá sáyé rí ni o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo tó fi ń júwe èèyàn láyé yìí kò ní jẹ́ tiẹ̀ ó máa parun tán bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí gbogbo tọ́nà fàṣẹ dá máa dojú ìjà pé ó máa pẹ́ ẹ̀rùn Ọlọ́run ti yà wá o àwọn ò parun torí ẹ mo ṣe ní kó ní kálukú kó mọ ètò fẹ́ mú ọ̀rọ̀ ń ga tán kò ṣẹlẹ̀ mọ́ láíláí tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn amúnisìn ló fẹ́ dó sẹ́hìn ó ti mọ ibi tọ́rọ̀ ẹ já sí ṣébò mo ṣàlàyé lọ research ẹ̀ fún rẹ náà ibi tó bá ti gbin àgbàdo tó fẹ́ ká iṣu kó lọ ṣe kó jẹ́ agbọ́ gbogbo tó wà nílẹ̀ kì í ṣe pé wọ́n ní wọ́n pé gbogbo everybody lórí kò dẹ́ ń ṣe pé ó improve ó ń worse sí ni ẹnu náà fi ń rò fún àbáná ṣe máa ń sọ òun náà máa fi parọ́ fún yín ó máa dà ṣe mọ ọdún tẹ́tí ń gbọ́ ó máa dà ṣe mọ afraback tẹ́tí ń gbọ́ ìgò bẹ̀tà àbáná ṣe sọ Yorùbá náà ṣe máa ń sọ slang yẹn ìgò bẹ̀tà ṣe mọ afraback tó dẹ̀ jẹ́ kó ń get worse sí ni ṣe mọ wọ́n dẹ̀ tún ṣe plan àti tún nira wọn lára ṣé yẹn nìwọ kan tọ́lọ́run dẹ̀ ti ṣe orí ẹ̀ tó ti ṣàánú wọ́n ní wọ́n pé kọ́ gbàgbé kò sẹ́ni tí ò mọ̀ kò sí ẹni náà tí ò mọ̀ pé Yorùbá ti kúrò ní inú not a nation ó ti kúrò bẹ̀ wọ́n mọ̀ yẹn pé indigenous Yorùbá people ti dá dúró wọ́n kàn rẹ̀ kẹ́ gbogbo wọn wò ní pé ó yá àwọn báràkì wọ̀nyí àwọn hospital wọ̀nyí àwọn airport wọ̀nyí àwọn secretariat wọ̀nyí àwọn kinní kan wọ̀nyí káwọn wo bọ́yé àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣe máa kúrò ní sùúrù torí wọ́n ní sùúrù Ọlọ́run ló ń ṣe ìyanu lọ́wọ́ àní bí wọ́n ṣe bẹ́ẹ̀ ti gbọ́ tá a sọ́nsìn tí wọ́n kúrò lẹ́rọ̀ wọ́n á kúrò by force tó ti di pé force máa fẹ́ wọ̀ but at least force yẹn kì í ṣe pé adójújà kọra wa àwọn tó gàba lórí nǹkan la fẹ́ gbé kúrò mélòó ni ẹ pa wọ́n pọ̀ wọn ò dẹ̀ bí yín dákú yẹlẹ fẹ́ gbé ọwọ́ kan tí ò yẹ yéé mi ní sọ ọkàn mi sọ jù yẹn lọ ẹ lọ gbọ́ nǹkan tí UN sọ o nípa indigenous people ní 25 yìí o ẹ lọ wá kẹ tuntun ta ẹ bá ní àìdí àwèrèwèrè máa ṣe yín ètò ọmọ sọ fún yẹn ẹ rọra lọ jẹ́jẹ́ tí ò ní wàhálà nù so ìwọ wèrè tó bá ní second foundation ló fẹ́ dúró sí ó ti tán lọ wà ń bẹ̀ bọ̀ má pe Yorùbá mọ́ nobody kó má tra ayé ẹ̀ kó má pe Yorùbá mọ́ second foundation má pe Yorùbá mọ́ not a nation Nigeria má tra ayé ẹ̀ torí ọ̀ràn ló máa dá torí tó túmọ̀ sí ni mo sọ yìí ò wá fẹ́ máa pe ìran Yorùbá mọ́ Ọlọ́run ní járe Ọlọ́run ní járe tí ohun tó bá fẹ́ òní kò dúró tì àwa ti sọ tiwa Ọlọ́run ti gbé foundation fún wa lára structure nǹkan tó fẹ́ gbé tó ti gbélẹ̀ fún wa kékeré náà láka yìí o àwọn ètò nípọn pọ̀ o lára díẹ̀ náà àwọn ètò nípọn ni mo sọ fún wọn nígbà tó ń sọ pé báwọn la tún máa bá mọ́ àbáyín láíláí Ọlọ́run ní ìgbẹ́kẹ̀lé tiwa Ọlọ́run ṣe inú UN náà ẹ tún ti gbé kalẹ̀ wípé èèyàn ìlú lè wà láìsẹ́ tó recognize ẹ kò dẹ̀ sí wàhálà ẹjọ́ láyé àtijọ́ ta ló recognize ta ni ṣèbó ní kálukú ń gbégbé ayé ẹni
oníkálukú ń lo ọrọ̀ ẹ̀ ń lo ògbẹ̀ yàtọ̀ sí pé nǹkan burúkú tán kó sí wọn lára kán máa di agun ogun òfò ogun òṣì tí gbogbo ń jà tán dojú ìjà kọra wọn gba nǹkan ní nǹkan jí nǹkan ní nǹkan fẹ́ kọ́ńtrólè gbogbo oríṣiríṣi ìwà burúkú táwọn ẹ̀dá ń hù káàkiri àgbáyé Ọlọ́run kó bá a paná ibi aburú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ló mọ̀ ta ni táwọn kan kóra wọn jọ bí ẹgbẹ́ ni ṣebí ìgbà tán rí pé kán tó sọ̀rọ̀ wọ́n ti bára wọn jà kán tó ṣe lè nǹkan tó yẹ kán lè sọ láàrin ara wọn wọn ò ní sọ láàrin ara wọn àfogun ogun náà wà wò pé òkè ó kúkú dáa pé ká jọ ṣe ká ṣe union ká collaborate ká come together ká unify ara wa yìí pé òkè tí eléyìí bá ń bínú sí eléyìí ẹja wábi tá a ti lè máa sọ platform tá a ti máa sọ ká má sọ dìjà dépò tó fẹ́ dogun kẹjá bára wa sọ ẹ má jà jàgùn jà stop ogun ṣé bóun ló fa ipò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kóra wọn jọ òun náà ti pọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kóra wọn jọ náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní abuse nǹkan tán fi kóra wọn jọ recognize kí ló kàn anybody pé ṣé bọ́ọ̀lù ti recognize wa ló ṣe pé wá lórílẹ̀‐èdè náà gbogbo àgbáyé ló ṣe tiẹ̀ fún gbogbo tó ní kálukú dẹ̀ máa lò tó máa fi lógo tó ó gbé kalẹ̀ síbi tó fi oníkálukú sí aláìní tẹ́lọ́rùn olè ló kù ló ṣe pé oníkálukú lórílẹ̀‐èdè so kí ni gàràjẹ́ àbí kí ni ta ló ń tan ta ni ta Ọlọ́run àṣàánú fún wa o ta ló ń halẹ̀ mọ́ ta ni wọ́n dẹ̀ kóra wọn jọ ni wọ́n dẹ̀ pẹ̀ láti lẹ́yìn náà ìtọ́lọ̀ ní ká máa ṣe lóríṣiríṣi ó yọ èso rere yípadà tí ń wà nínú àkójọ tán kójọ ó ń yọ èso rere nínú tọ́lọ̀ ní tó ṣoore fún wa pé ó yànda oore yẹn fún wa níran IYP our indigenous Yoruba people kí ló ṣẹlẹ̀ so ìwọ tó bá ní foundation kejì ló wà wàhálà ẹnìyẹn bọ̀ ìkẹta ti indigenous Yoruba people ó ti tẹ̀ wá lọ́wọ́ o Ọlọ́run ló ṣe kì í ṣe yẹn o Ọlọ́run ló ṣe confam ni 2025 ni kò yí padà so tá a bá fi force gbé wọn kúrò a jẹ̀bi anybody torí àbára wa jà a gbógun tira wa bó ṣe wà nìyẹn ìwọ tó wà ń bẹ̀ kúrò ni ló bá tán so ó ṣeé ṣe kó jẹ́ IYP ó ṣeé ṣe kó má jẹ́ IYP àmọ́ ẹ́ torí àmọ̀ràn tó ti wá ẹ̀yin tẹ́ ń pera yín Yorùbá ìwà yìí ṣe yóò jẹ́ ká mọ̀ pé Yorùbá ni yín o torí ààrẹ evidence Yorùbá lára yín so àmọ́ bí tẹ́ ti wá o ẹ̀yin ni ká ẹ ṣàlàyé torí gbàgbé ẹ̀ ń ṣèràn Yorùbá so ètí ò yí ẹ̀yin gangan nípa second foundation mo fi ń yé yín yẹn ń tẹ́ ẹ̀ mọ́ ń pa ẹ̀ òun lẹ́ ń gbọ́ yẹn Ọlọ́run ló ṣoore fún mi o ní báwo náà ṣe ń sọ bẹ́ẹ̀ gbogbo indigenous Yoruba people tó dúró lórí òtítọ́ ni mo ń sọ̀rọ̀ dé lórí gbogbo tí mo sọ gbogbo ẹni mo fi sọ torí kò sí nǹkan tó rán mi wípé ó yá dandan káwọn èèyàn kò ló pẹ̀lú dandan ìran ẹ̀ ò gbọ́dọ̀ parun Ọlọ́run ni o Ọlọ́run ló ṣe òun dẹ̀ ló ní gbogbogbò pátápátá òun ló jẹ́ kí n rí ṣe eré lẹ́pa wọn kábíyèsí Ọlọ́run o àwọn tó gbẹ́ foundation gbé sọ eré lẹ́pẹ̀ wọ́n ní tọ́ gbójúgbóyà tọ́ kò ní ibi tó jẹ́ tiwọn tọ́ gbójúgbóyà wá gba nǹkan yín tọ́ ṣe gbogbo ẹ̀ fún yín tọ́ tún replace gbogbo ẹ̀ fún yín ṣeré lẹ́pẹ́ ni àtàrí àjànàkú màrí kì í ṣe ẹ̀rọ ọmọdé talẹ̀ yín ẹ̀tẹ̀ tó dún nínú ibi tẹ́ wà tí ordinary councillor bá pè yín ṣe kọ́lẹ̀ wa máa tọ̀ ẹ máa gbọ̀n ordinary governor bá pè wọ́n ti kú tán sáwọn amúnisìn tó kó gbogbo yín jọ tán fi yín sí gbogbo àyè kékèké tán fi yín sí pé ká máa rí nǹkan jẹ mu káwọn lè máa ṣe tàwọn lọ níbo lẹ ti fẹ́ rí Ọlọ́run kó ṣàánú Ọlọ́run àánú o ṣèbọn ló mú yẹn lọ dúró síwájú Downing Street tó sọ kí náà òyìnbó náà tẹ̀ ló sọ ń gbà náà minister divided àbí eléṣì làwọn ẹlòmíì Ọlọ́run láàbà kọra ọjọ́ àwa ṣe drama àwa ṣe wèrè ìtàsọ ó kọjá bẹ́ẹ̀ ẹ lọ bèrè láwọn olórin wá sọ fún pé ó kọjá bẹ́ẹ̀ àwọn yẹn wọn ò tún ní àìdíà tó wà nísàlẹ̀ o àwọn tí àwọn yẹn ránṣẹ́ làwọn tún bá sọ̀rọ̀ o Ọlọ́run o kò sí wàhálà ẹ jẹ́ ká fi ọpẹ́ àti ìyìn fọ́lọ́ Ọlọ́run ti ṣoore fún wa kò sí ìrántí anybody lè ṣe sí kò sí ìyẹn ti kọjá bọ̀ ìwọ tó bá ló fẹ́ tako ìran Yorùbá ò ní láìkẹ́ ó bẹ́tà kó má rò lọ dúró sí under second foundation ìtọ́ ẹ̀ mo ṣe ń bá wọn jà pé ẹ̀ ń lo
policy second foundation lórí ilẹ̀ Yorùbá kò sáyè yẹn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ lò àkọọ́lẹ̀ ti wà fún yín gbogbo tẹ́ ṣe àkọọ́lẹ̀ ti wà fún yín ó máa tó yé yín kò sí wàhálà tòmọ́ máa tax out of existence àbí kò sí wàhálà àwọn náà dẹ̀ yọ policy tiwa ayọ̀ tiwa sí lọ́wọ́ ká wo bí tẹ́ fẹ́ gbà jáde kò sí wàhálà Ọlọ́run ló ṣe ìyanu ìran Yorùbá láíláí à lè parun èèyàn kan kò tún mú wa lọ́bọ̀ mọ́sẹ̀ ìwọ tó rò pé ìwọ wọ ta ni Ọlọ́run ó mà ṣe o ẹni tó bá ti ṣe nǹkan míì tó bá ń ṣe bẹ́ẹ̀ pé àwọn làwọn dàbá yẹn Ọlọ́run àṣàánú tó ti rówó kékeré kan fi sọ́wọ́ tó ná wọ́n máa vomit trash mo rò pé ìran Yorùbá kankan ò ní gbà ọ̀nà ọbẹ̀ láíláí ẹ ti gbọ́n tí gbogbo foundation yìí dúró fún ẹ lè identify wọn dáadáa nísìn tí ò bá yẹ yín ẹ tún túgbọ́ kẹ́ ẹ lè mọ bí tẹ́ fẹ́ dúró sí kẹ́ ẹ lè mọ ní tẹ́ fẹ́ wíṣì ara yín tó ti mọ̀ pé ìparun ni fún ẹ ní second foundation yín ò ṣe pé ó wà níbẹ̀ o lè research ẹ̀ fún rẹ̀ o dẹ̀ mọ̀ pé third foundation tọ́lọ́run ṣe fún àgbò fetí ara ẹ̀ gbọ́ ògo ni àánú ni oore ni ìdùnnú ayọ̀ ni ọpẹ́ ni fọ́lọ́run so bó ṣe wù ẹ́ decide as long as the decision will affect anybody dúró síbi tó dúró sí but pé ó ga sẹ́ gbé wọ́n ṣe máa sọ yẹn gbàgbé kò lè ṣẹlẹ̀ ọ̀run máa rí ayé rí ẹ ilẹ̀ rí ẹ wàá dáràn wàá parun ni lójijì wàá jóná kú ni má tra ayé ẹ o mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ kí àwa IYP tó dó lórí àtìtọ́ àtòdodo mo fẹ́ bẹ̀ wá ní iṣẹ́ kan àwọn nǹkan tí mo fẹ́ ká ṣe mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ló ṣàánú fún wa ẹ má jẹ́ àgbàgbé o ẹ jẹ́ ká mọ̀ ní gbogbo ìgbà pé Ọlọ́run ló ṣàánú fún wa oore yóò ti ṣe fún wa kò sí tó lè dá dúró mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbé ayé dáadáa lẹ fẹ́ gbé ní third foundation òun ni mo ṣe ka àwọn àǹfààní díẹ̀ tá a ti sọ ń pẹ̀ yẹn ìgbé ayé dáadáa brand new ní foundation ti wá o àgbé lórí ẹni tẹ́ mo ṣe ń sọ pé àníyàn kan ṣe pẹ̀lú mọ́ o a lò nǹkan kan tó jẹ́ tiwọn a lè lò ẹ ṣe lò ní ẹ bá mi gbé wo ẹ yẹ̀ wò ṣó ṣe lò ẹ lè ṣe mix and match ìdẹ ẹ dúró sọ́tún abẹ dúró sósì ni kò ṣeé ṣe ẹ máa dúró síbi tẹ́ dúró sí gédégbé ni a lè lo nǹkan kan lọ́dọ̀ wọn láti ṣe kíni láti bà nǹkan jẹ́ Ọlọ́run ní jẹ́ kí nǹkan wá bàjẹ́ ìgbà tó Ọlọ́run ti gbé gidi fún wa kí la fẹ́ fi ṣe èmi gan ti go through exam yẹn wọ́n ṣe examination yẹn fún mi Ọlọ́run dẹ̀ bá mi ṣe ó yé wọn gbà tí mo dáhùn àwọn náà mọ̀ pé Ọlọ́run ló dé mo fẹ́ kí gbogbo wa àwa IYP mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí fi sí ọkàn láti sìn pé oore yìí tọ́lọ́run ṣe fún mi ó láti tẹ̀ mí lọ́wọ́ mo láti rí lò mo láti rí gbà mo láti yan Ọlọ́run láti sìn mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí fi sọ́kàn bẹ́ẹ̀ pé kò sí tó lè gbà lọ́wọ́ wa o kò sí tó lè bàjẹ́ bẹ́ẹ̀ kan bá try ìyá pa ẹ determine bẹ́ẹ̀ pé ready àti defend oore yìí ẹ ready láti defend oore yìí ní gbogbo ọ̀nà kò gbọ́dọ̀ bọ́ kò gbọ́dọ̀ jábọ́ torí kò yẹ kẹ́ wà nù yà kò sí ìran Yorùbá kankan tó yẹ kó wà nù yà Ọlọ́run ò tiẹ̀ dá ẹnikẹ́ni fún yà àwọn olè yìí náà ni àwọn tí ò ní tẹ́ lọ́rùn olójú kòkòrò Ọlọ́run ṣe oore fún oníkálukú mo fẹ́ kẹ́ ẹ determine wípé oore yìí ó ti tẹ̀ wá lọ́wọ́ ó dẹ̀ ń láti wà pẹ̀lú wa till end of time ni táwọn ìran tó kù tó máa bá ó ń láti wà bẹ́ẹ̀ till end ẹ jẹ́ ká gbé determination yẹn dání o ẹ jẹ́ àfi sọ́kàn láti sìn lọ pé oore yìí sẹ́ láíláí èèyàn kò ní gbà lọ́wọ́ kò ní bàjẹ́ kò ní parun bá a ṣe ń rí lò náà láti máa protect ẹ̀ pé àní sẹ́ nǹkan kí nǹkan ò ní bàjẹ́ sẹ́ ó máa di end of time àwọn ọmọ máa lò sẹ́ ẹ jẹ́ àfi sọ́kàn láti sìn lọ Ọlọ́run ti ṣe yánu 25 ni kò yí padà gbogbo àǹfààní ní ìwọ̀n bẹ́ẹ̀ ìta ṣùgbọ́n òun láti tẹ̀ wá lọ́wọ́ kárí lò torí àlè kò ṣeé ṣe ní second foundation láti kò ṣeé ṣe torí tó ń gbọ̀n ọ̀tọ̀ ni tó bá rí àǹfààní kékeré kan níbi tí àǹfààní yẹn ń lọ kì í ṣe fẹ́yìn tẹ rò pé ní àǹfààní ó níbi tó ń lọ àwọn òdẹ ní ṣoore fún yín láíláí àwọn ògbẹ foundation tí wọ́n bẹ̀ wọ́n ò dẹ̀ gbé structure policy gbogbo ẹ̀ lé lórí bẹ̀ ṣètò Ọlọ́run gbẹ́ fún wa yìí inú ẹ̀ láti fẹ́ rí oore o ṣe ẹ jẹ́ ká mú dání dáadáa ká dìímú pé yes ètò Ọlọ́run ti ṣe yìí èyí tá a fetí gbà láti fojú rí abẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa ẹ determine pé tẹ́ ẹ ti fi etí gbọ́ iṣẹ́ ẹ láti fojú yín méjèèjì rí orí Ọlọ́run ni kẹ́ wá fẹnu yín fọpẹ́ fọ́lọ́run
assignment tí mo fún yín nìyẹn o ẹ yá make sure pé ẹ ṣe dáadáa ẹ make sure pé ẹ ṣe dáadáa torí ó máa help wa gbà tá a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ sí gbogbo àgbà tá a ti ní determination pé àwọn tí mo fi ti gbọ́ ìmú láti rí gbà gbogbo abẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ nìyẹn lábẹ̀rẹ̀ sí ń dìde là ń ṣiṣẹ́ kò sọ́lẹ̀ gbogbo abẹ̀rẹ̀ sí pawọ́pọ̀ orí ẹ̀ ló bá jẹ́ tiwa so ẹ já fọkàn sí o ọlọ́run ti ṣèyanu fún wa ẹ já remain faithful firm focus ọlọ́run ti ṣoore fún wa o ẹnikẹ́ni ò ní gbà lọ wa o àyí tá a fetí gbọ́ ìsàlá láti fojú rí ó di dandan káàdì ẹ̀rí gbà kárí lò kó má bẹ́ẹ̀ pẹ̀lú àti ti láéláé ẹ já fi sọ́kàn bẹ́ẹ̀ kó má yí padà orí tọ́lọ́run ti ṣe fún wa ni ẹ já a máa yan ọlọ́run lógun gbogbo gbà bó ṣe foundation fún wa third foundation kò já parun ẹ já a máa yan ọlọ́run gbogbo gbà ṣe hàn pé mo kọ orin kan mo kọ tẹ́lẹ̀ ó ní nǹkan ṣe mọ̀ pé mo sọ pé ìta fetí gbọ́ òun nìyẹn ṣe ta bá fojú rí ó ní bó ṣe ń lọ ṣe hàn pé mo sọ wá sídìí àwa tí àwa kí bàbá tí mú lè rí iṣẹ́ o wá sídìí àwa tí àwa kí bàbá tí mú lè rí iṣẹ́ ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu. ṣẹ́rí ọlọ́run ti ṣe ìyanu ẹ ti fetí gbọ́ báyìí ó yá àti ní oríṣiríṣi oore ayọ̀ oore ògo oore ìyanu oore ìgbàlà lóríṣiríṣi ó gbà wàhálà ó gbà wàhálà gidi kúrò ní òkùnkùn kúrò ní ẹgbọ́n tí foundation kejì dúró fún ṣé kò gbà wàhálà kúrò ní ẹ̀ tó wá ṣoore yìí fún wa èyí tí a máa kọ́ ńgbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ni a máa gbọ́ ẹ wá wò 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 ohun tó lùgbàlà ṣe o ẹ wá wò ohun tó lùgbàlà ṣe o ẹ wá wò gbogbo IYP náà máa sọ fáwọn ẹ wá wò orí tó lọ́n ṣe ẹ wá wò ẹ wá wò ohun tó lùgbàlà ṣe o ẹ wá wò ohun tó lùgbàlà ṣe o hallelujah sí ọ o bá mi o hallelujah o hallelujah sí ọ o bá mi hallelujah o hallelujah sí ọ o bá mi o hallelujah o hallelujah sí ọ o bá mi hallelujah o. bó ṣe máa rí nìyẹn kò yí padà n ta fetí gbọ́ a máa fojú rí ká máa ní kí gbogbo ayé wà wò kọ́ lọ́n ṣoore fún wa kò ní yí padà kò ní di ìbànújẹ́ ẹ dúró déédéé o ọlọ́run ti ṣe ẹ má jẹ́ kéèyàn kan tàn yín o ìyanu ọlọ́run ló ṣe bó ṣe máa rí nìyẹn kò ní yí padà àánú ni àánú ọlọ́run dẹ̀ ní kò nu ayé wa ààbò ọlọ́run ní kò lórí wa ìdùnnú wa ò ní di ìbànújẹ́ lágbára ọlọ́run ìrere ní tiwa ó ti kàn wá lọ́wọ́ sẹ̀ ẹni tó ní à kò tiẹ̀ sẹ́ni náà mọ̀ ọlọ́run ti ṣẹ́gun yẹn kò sí olúwẹ̀ tó lè ní àníri gba àníri lò kò sí níbikíbi never on earth and in the air kò sí ọlọ́run ló ṣe lè ìdùnnú ayọ̀ ní tiwa títí láéláé ẹ ní blessed week ẹ jẹ́ ká ní ọkàn àti máa yan ọlọ́run kọ́lọ́run ṣoore fún ẹ jẹ́ a ní ọkàn pé àní sórí títí láì ní kò yí padà gbogbo ẹnikẹ́ni tó bá dé wà láyìíká wa tó ń ṣorí burúkú ẹ jìnnà sí ẹ jẹ́ kó ṣorí burúkú ẹ síwájú ẹ kàn máa kọ́ ẹ̀rí wọn dání inú wa ti dùn ayọ̀ wa ti kún kalẹ̀ àti rí bá ti ṣe níre àrí ọ̀nà gbégbà níre kò ní sí ìbànújẹ́ nínú ayé wa àbámọ̀ ò ní wọnú ayé wa ẹkún òṣìṣẹ́ ò ní wọnú ayé wa bó ṣe rí nìyẹn kò yí padà thank you God bless you.